Ladies and gentlemen, my name is Comrade Muhammad Ali Ringil, an ex-security expert. Securing lives and properties is my area of specialization. I want to see this very moment to call upon His Excellency the United States of American President Mr. Donald Trump, my good friend, to please be aware that Nigeria, we are not suffering from religiosism, tribalism. We are not persecuting Christians. We are always living together with Christians and Buddhists, Sikhs, Hindus, Taos, Maos, Confucius, Buha'is, Rastas, Satanists, and Chantos. All these religious denominations, if they may be at Nigeria, we are living peacefully with them because we are suffering from humanitarianism. Mr. Donald Trump, let me be aware that Nigeria is not Vietnam. Nigeria is not Afghanistan. Nigeria is not Iraq. Nigeria is not Iran. Nigeria is not Venezuela. If you attempt to encourage and make aggression and send your armed forces to Nigeria to wage war, it's an unscrupulousness. But be aware that our mosquitoes, they are waiting for your soldiers to bite them and infect them with malaria fever to die instantly. And more so, I heard last minute that Lieutenant General Chiwai Danjuma made a blatant falsified allegation against the Nigerian armed forces. He stated that Nigerian armed forces, they are conniving, conspiring, collaborating with bandits, which is a blatant falsified lie. Chiwai Danjuma, be warned. I know you very well since Murtala Mohammed administration. Before you become a madman, you are sensible. You are the chief of army staff in Nigeria. But for you to accuse our armed forces, more especially the soldiers and our security agencies, for conniving and working together with bandits, is a blatant falsified lies. And if you are among the people that are instigating United States of America to come and wage war at Nigeria, our black people armed forces, they are gallant. They can fight you. Rwanda. Sudan. Nígbà tó dá ṣọ́ọ̀ṣì lẹ̀, ṣọ́ọ̀ṣì rẹ tó didi ìlú, ta ló ní ṣọ́ọ̀ṣì rẹ tó tóbi tó bẹ́ẹ̀, ta lẹni náà tó challenge rẹ fún kíni? Ibi wà lọ́mọ ọjà tó ń ta ń bẹ̀, ibi wọn náà lẹ̀ ń pa ń bẹ̀. Gbogbo eléyìí òtútù ọ àti kò sọ gbogbo orílẹ̀-èdè di ṣọ́ọ̀ṣì tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó ní kó wá jà wá lógun. Ọ̀dọ̀ wa òdodo lọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́núre sí gbogbo ènìyàn. Mo kí gbogbo ojú gbogbo ọkàn gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ àti wò mí pátápátá yóò mọ̀ dára fún yín o. Ilé yín ò ní di ilé ẹkún, ọ̀dẹ̀dẹ̀ yín ò ní dọ̀dẹ̀dẹ̀ òṣè lórúkọ Ọlọ́run alààyè à ń súnmọ́dún ọdún súnmọ́ wa ò ní sí lọ́gbẹ̀wọ̀n. Àní sí lọ́dọ̀ àwọn bandit, àní sí ní igbó Boko Haram, àní sí ní Sambisa láṣẹ Ọlọ́run. Èròǹgbà ọ̀tá lórí ẹ lórí mi kò ní wá sí ìmúṣẹ. Jésù Olúwa wa. Gbogbo ilẹ̀ rí fídíò Dr. Sharafudeen, the doctor. Ta ló fún bàbá yìí doctor náà? Doctor of kini? Ọlọ́run o. À ń jù wọ́n ò ṣe é wí lẹ́jọ́. Ìjà ìlara ò tán bọ̀rọ̀. No wonder. Àṣẹyìn náà pẹ̀lú Gúnmi pẹ̀lú El-Rufai tẹnìkan máa pa Christian nítorí pé agbo gbàgbọ́ ń fẹ̀ sí. Chọ́ọ̀chì wọn ó tó didi ìlú. Ta ló bẹ́ẹ̀ jà sí? Wọ́n dẹ̀ ń tẹ́wọ́ rojọ́ pàràpàràpàrà láìsóbìnrin. They pay you. Aṣọ ń dùn yín. Oh my goodness God. Ẹ pẹ̀lẹ́. Aṣọ ń dùn yín. No wonder. Ẹ lára ẹ jowú títí. Ẹ lọ sí other side. Redeem long ẹ lọ dá NASFAT sílẹ̀. Ṣùgbọ́n lọ́hùn òjì ó gbèrú. Nítorí wípé ìjọ ọmọlẹ́yìn Kristi ó ń gbòòrò sí lẹ́sẹ̀ nìkan mọ́ pa wá.
ẹ̀kọ́ ń fojú múmú hàn àti mọ ibi tí okùn ó dúró sí lára kèrègbè àti dá yín mọ̀ gbogbo ibi tẹ́ ẹ farapamọ́ sí kó tiẹ̀ wá sí ti bàbá yìí gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ ẹnu bàbá yìí ìfún náà mùsùlùmí gan pàápàá wọ́n mọ̀ wípé bàbá yìí kò ní stable minded ọ̀rọ̀ rẹ̀ kì í jókòó sójú kan tó bá lọ bẹ́ẹ̀ á lọ báyìí abẹ́ ti gbà pé bàbá yìí òun ló sọ pé ìdọ̀bálẹ̀ nínú àṣà Yorùbá àṣàkáṣà bánsá ni a dẹ̀ ń rí wọn níbi tí àwọn kan ti ń kúnlẹ̀ fún wọn tó tún kúnlẹ̀ fáwọn ọba káàkiri àṣà Saudi yẹn ìyẹn ṣàṣàkáṣà bánsá the same thing bàbá yìí tẹ́ ẹ̀ bá gbàgbé òun náà ló sọ fún wa wípé wọn kì í ya fọ́tò anábì kórìíra rẹ̀ wọ́n yẹ ṣe fídíò anábì ò fẹ́ wọ́n fún babaláwo ọ̀dù àṣírí bá tú ibi tó ti ya fọ́tò tó ti ṣe fídíò ẹ̀yin gan lẹ mú wà anábì Muhammad pátápátá arékèrèké àyídàyídà ọwọ́ yín ló pin sí Dr. Sharafudeen ẹ̀dẹ̀ lẹ́nu ẹ̀dẹ̀ tún bọ́ ta wípé nítorí wípé àwọn Christian wọ́n ń dàgbà sí náà ṣe lọ pé àwọn èèyàn ṣe ọ̀fẹ́ gbogbo àgbáyé àwọn afẹ́sọ́ di Christian Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ yìí báwo ni làákà èyí ṣe rí ṣé Christian ló lọ pé Donald Trump ni sóun ló lọ pé ni Ọlọ́run ọmọ ṣeun tó tú àṣírí àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ tó fi fídíò bàbá yìí kan hàn yín kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn èèyàn téèyàn ń wò bí àgbà nínú ẹ̀sìn ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ mídíà ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Facebook ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ TikTok ó jẹ́ a mọ̀ wípé gbogbo ẹni tá à ń pè ní àgbà kọ́ ló ní nǹkan àgbà lágbárí ṣé ti yanjú kéèsì yín tí ń bẹ nílọrin ìtẹ̀fínlẹ̀ kan máa lọ máa húsàárè àtoríṣiríṣi òòṣà àti bẹ́ẹ̀ 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 lọ ẹ jẹ́ àtúnṣáré wo fídíò bàbá yìí kan ní kíákíá. kó jákẹ́ẹ̀tì ògùn ká ní ìgbà tí wọ́n gbéjà wá ká wọn mọ́lé wọ́n túlẹ̀ àbí wọ́n túlẹ̀ wọ́n wá ní màjàmásá ẹ gbọ́rọ̀ la ilaha illallah lọ màjàmásá ọwọ́ afárá lélẹ̀ wọ́n wá mú àdògán wọ́n pa ọ́ wọ́n tún mórógùn wọ́n pa ọ́ ó kú kókó ọkà wá túlẹ̀ la ilaha illallah wọ́n nígbà wọ́n ṣúùtì àdògán ní 48 bullets ọ̀ràn wọ́n wá fi ọmọdé fọ́ orí ẹ̀ wọ́n fi ọmọdé fórí ẹ̀ lọ́ba kú tó ọ wá kú orógùn àfa àti ń ṣàdúrà nù wọ́n ṣàdúrà àwọn ara tá a máa sọ náà tó bá yá pé ẹ ti lejò àlejò àfẹ́ kẹ̀kẹ́ bọ́bọ́ nú ẹ̀sìn àfa kan wá ń ṣàdúrà fúnra àwọn eléyìí wọ́n tún mọ̀ náà wọ́n kó bọ̀ fún un ńlá fi pé èyí tó ń pa wọ́n ló kọ rẹ̀ àdògán náà ni èyí tó ajá àfàwọn orógùn òkú ọkà ńkọ́ torí kí lẹ́ẹ̀ gbé lórí àdògán òkú ọkà kí lórógùn máa ń ṣe yóò roka so wọ́n pa àdògán wọ́n pa orógùn kókó ọkà túlẹ̀ la ilaha illallah ẹ̀rí kí látọ̀gán tó ti pẹ́ àwọn ọmọ kó gun òfò wọn ò mọ abẹ́ àwọn náà ti ń dá a mọ̀ nísìn ẹni tó lóògùn ò ń sá àwọn kan ní ọ̀fẹ́ lólò rárá ẹ̀ńkulé lọ́gbà o. ṣé ti gbọ́ Sunday Igboho ló ń rìvásì yẹn wọ́n pàdògán wọ́n porógùn ìkòkò ó wá sá lọ kábíyèsí Olódùmarè now ó ń ṣe yẹ̀yẹ́ Sunday Igboho nìyẹn ẹ jẹ́ wá gbé Sunday Igboho sí abẹ́ aṣáájú ẹ̀dá tó ń tẹ̀lé yẹn Muhammad Sunday Igboho sàn ju anabi Muhammad yẹn lọ nígbà tó ní Sunday oògùn kọ́ ló ń lò orí fẹ́ǹsì ló gbà lọ ṣé mọ̀ pé kò tọ́ sí yín lẹ́nu ni níbo lànà bí gbà lọ nígbà tán lépa ẹ̀ ní Mọ́kà tó fi sá lọ sí Mẹ̀dínà sóògùn ló lò sọfẹ́ ló lò sádùá ló lò náà ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó ṣe púpọ̀ gan o nílẹ̀ Yorùbá nítorí ẹ̀sìn tó ó ti wá ṣẹlẹ̀ káàkiri ìlú báyìí ẹ̀yin ẹ má lo oògùn ẹ lọ kojú ẹ̀ pẹ̀lú àlùkùránì
ẹ lọ kojú ogun bandit pẹ̀lú láìla, ẹ lọ kojú wọn, ẹ lọ bá wa ṣẹ́gun yẹn. Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí só yẹ ní gbòòrò ẹnu. Ó mọ̀ lágbára o, ẹ̀yin aṣíwájú ẹ̀sìn, ẹ̀yin aṣíwájú ẹ̀sìn lẹ́ ń sọ̀rọ̀ bí irú eléyìí. Ẹ̀rẹ́ ní báyìí dámọ̀ràn o. Ó ṣe lọ́pọ̀lọpọ̀ tó, ó sì tún kó àwọn tí máa expose wọn pẹ̀lú àwọn ìsọkúsọ ní gbòòrò ẹnu. Mo tiẹ̀ láìkì orúkọ kan tọ́rọ̀ ẹ̀mí kan ń pè mí, Takuti Facebook. Èèyàn gbọ́dọ̀ Takuti Facebook o kíyàn lè máa rí àwọn àwọn ọlọ́pọlọ tọpọlọ wọn lọ, kíyàn lè bá a máa rí wọn. Èèyàn gbọ́dọ̀ Takuti Facebook ní gbogbo ọ̀nà. Ó ní agbára gan o. Imagine the world without Islam. Ẹ jẹ́ àdìjú ká ṣe bí ẹni pé kò sí Islam láyé. Ìbéèrè tí màá béèrè ni, báwo ni ilé ayé ò bá ṣe rí? Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, tá a bá dijú ká wá imagine pé kò sí Islam láyé, báwo ni ilé ayé ṣe fẹ́ rí? Ta ló lè dá mi lóhùn? I need just one person. Let us pretend or imagine as if wípé Islam ò sí ilé ayé, báwo ni ilé ayé ṣe fẹ́ rí? Gbogbo ní fọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́núre sí gbogbo ènìyàn. Kábíyèsí rẹ̀ Olódùmarè. Mo kí gbogbo ojú gbogbo ọkàn, àní bókùràwọ̀ kan lójú sánmà, Kristi ó gbé wa borí. Bókùràwọ̀ kan lójú sánmà, adániwá yóò gbé wa borí. Olúwa yóò jẹ́wọ́ ara rẹ̀ fún gbogbo Kristẹni àti gbogbo àwọn mùsùlùmí kan tí iye wọn sí, táwọn náà fà kékọ́rí pé àníkíní yìí ń ṣẹlẹ̀ sẹ́ẹ̀. Ẹ wá bá mi dá ọ̀rẹ́ wa Ẹlẹ́mọ̀sọ́ lóhùn. Ó ní ká imagine pé kò sí Islam tí ò sí mùsùlùmí. Sẹ́rí pé Ọlọ́run sọ̀rọ̀ ọ̀gbẹ́ni yóò dùn mí o. Sẹ́rí àwọn tí wọ́n ń jókòó, tí wọ́n ń gbọ́, tí wọ́n ń gbé àlà wọn tóbi, mi ò mọ̀ bóyá ara àwọn ọmọ tí wọ́n gbé lọ́wọ́ kékeré tí wọ́n pèrún sí létí títí wọ́n ti di, tí wọ́n lè dá ronú rárá. Ó ní ká imagine pé kò sí Islam láyé, báwo láyé ọba ṣe rí? Ẹ máa dá lóhùn ní comment section. Ẹ jẹ́ ẹ máa bá mi dá lóhùn ní comment section. Ẹ máa dá lóhùn. Ayé ìbá rọrùn, ayé ìbá lálàáfíà, ayé ìbá lójútùú, ọkàn ìbá balẹ̀, kò ní sí Boko Haram, kò ní sí bandit, kò ní sí herdsmen, kò ní sí all Islamic group tí wọ́n ń pànìyàn. Ká ní kò sí mùsùlùmí tí kò sí Islam ni, ayé ìbádùn gbé fún gbogbo èèyàn tọ́lọ́run dá. Allah kan ò ní dé kó sọ pé kẹ́ ẹ máa pààyàn kẹ́ ẹ wá gba 72 fàájì lọ́rùn. Ìbéèrè mo mọ̀ pé yóò ti jábọ́ tán kí wọ́n gan tó mọ̀ wípé irú ìbéèrè wo lélẹ̀. Ó ṣèṣì jábọ́ lẹ́nu ẹni. Mo dẹ̀ like irú ìbéèrè yẹn lákòókò yìí. Gbogbo àgbáyé ló lè dẹ́ lóhùn pátápátá pé Islam ló bà yìí jẹ́. Wọ́n ní Gúnmi ti fẹsẹ̀ fẹ́, wọ́n ló ti sá lọ. Ṣé ẹ rò pé Gúnmi jápa ni? Ẹ mọ̀ lúbi tó lọ ní Tọ́kì ló lọ. Ṣé mọ̀ pé ìjọ méjèèje tí ó jẹ́ àfisọ̀rọ̀ nínú ìwé Revelation chapter 2 and 3 tí ìjọ méjèèje wà, Philadelphia, Éfésù àti àwọn ìjọ míì méjèèje. Ṣé mọ̀ pé Tọ́kì ló wà? Ṣé mọ̀ pé Kùránì tí wọ́n gbọ́yé tí ò nítumọ̀ náà fi dìsí fún wọn lọ́hùn? Ìjọ méjèèje wọ́n padà convert ẹ̀ into mosque. Orísun wọn ló tún padà sí yẹn. Ó lọ tún ara mú. Ẹ̀yin Kristẹni ni mo sì ń polówó lé lórí. Gio, Baba Adébóyè, Bishop Oyedepo, Mountain of Fire. Ẹ̀yin ìyá àdúrà gbogbo Deborah of our time, Esther of our time. Ṣé bí Deborah of our time ṣe ni ẹ? Esther of our time. Ṣé bó ṣe ń gbà yẹn? Ṣé Deborah gbà ni? Esther gbà ni? Ṣé bá ṣe mórí mú nìyẹn? Deborah nígbà tí kò sí ọkùnrin mọ́, èmi Deborah dìde bí akọni. Ẹ̀yin náà ti gbọ́ gbogbo kìnìún náà. Àmọ́ bóyá nu gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lẹ́yìn náà ti ń sọ látẹ̀ ti ń dàgbà. Ẹ má jẹ́ blame yín sá. Esther
ó ní ẹ lọ máa gbààwẹ̀ máa wọlé tó bá lọ lákòókò tí ó yẹ tí mo bá kú a jẹ́ pé mo kú gbé bọ̀ bó wọ́n tẹ́ pé ní esther of our time the brother of our time wọ́n ti káwọ́ lórí báyìí ó dà pé gbogbo owó mining wa oil boom wa gbogbo ẹ̀ hàn resources wa bóyá wọ́n ń pín kàn wọ́n I don't know wọ́n persecute Kristẹni lójú yín ẹ̀yin náà sọ pé kò ṣẹlẹ̀ kò rí tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ẹ̀yin àgbààgbà tó kù lókè ẹ sọ̀rọ̀ àsìkò yìí àmọ́ gbọ́dọ̀ dákẹ́ ẹni bá ti gbé ẹrù ẹ̀ lọ́lọ́run máa ń ràn lọ́wọ́ tí ń bá gbẹ́rù ẹni bá rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ máa ń ràn lọ́wọ́ ẹ jẹ́ sọ pé Gúnmi lọ túnra mú wá ni o ọ lọ sátọ àwọn èèyàn wọn lẹ́yìn àwọn àṣírí ti bẹ̀rẹ̀ sí ní tú báyìí àṣì àkókò Jonathan ni wọ́n kó àwọn bandit wọlé gbogbo àti bẹ̀rẹ̀ sí ráṣìírí báyìí láti fi gbàjọba Jonathan lẹ́yìn Jonathan kúrò tán ni Gúnmi fọwọ́ sọ̀yà pé àfi tóun ò bá sí láyé mọ́ ó ní Christian máa di orí ipò ààrẹ de wá rí ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí àwọn tí wọ́n ní fún àwa Christian ò mọ̀ dá o Kristi mo gbé ọ̀gá ọmọ sí lọ́pọ̀lọpọ̀ fún àkókò yìí tí ẹ̀mí yẹn di láti Amẹ́ríkà ẹ wá gbọ́ Amẹ́ríkà ò sọ pé òun bọ̀ àbá wa jagun àbá Amẹ́ríkà jà Amẹ́ríkà kò wá fèsì sójà wa bẹ́ẹ̀ ni lóòótọ́ kò síbi tí wọ́n ti ju bọ́ǹbù kan àbákàrà kan àbí ogun kan tí ò ní tabalé taboko ṣùgbọ́n sọ fún wa wípé ó fún wa lọ́pṣọ̀n náà ẹ wá solution sí ṣé ká wá dákẹ́ ni ọgbọ̀n ọdún lónìí in the next 40-50 years àwọn arábí ọmọ pọ̀ sí ni trọ́ọ̀kì Dangote ló ń kó ọ̀pọ̀lọpọ̀ wọlé tòrútòrú tọ̀sán-tọ̀sán kò sẹ́ni tó fẹ́ mú wọn kò sí ìlú tí wọn ò tí ì sí ẹ mọ̀ mọ̀ dákẹ́ tí kì í bá ṣe pé Ọlọ́run lo àkókò yìí láti gbé ohun yẹn dìde láti Amẹ́ríkà ọ̀pọ̀lọpọ̀ àwa Kristẹni non Christian gan tó jẹ́ mùsùlùmí àtúníṣẹ̀ṣe gan àṣẹfo pápá ọmọ Yorùbá last supper wa oúnjẹ alẹ́ olúwa wa ó ní Bọ́lá Ahmed Tinubu ń jẹ lọ́wọ́ yẹn oúnjẹ alẹ́ olúwa tó kan Yorùbá oúnjẹ alẹ́ olúwa last supper tó kan Yorùbá ní gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ó ní Bọ́lá Ahmed Tinubu ń jẹ lọ́wọ́lọ́wọ́ ṣe ti gbọ́ pé igbákejì rẹ̀ wọ́n pẹ̀lú àwọn tó recruit àwọn Boko Haram x-men gbogbo nígbà yẹn wọ́n sì wà lórí ìjọba ẹ wá ní ìjọba máa gbógun tiwọn is it possible baálé ilé kan ò ní gbógun tirẹ̀ now mo sì ń pe ẹ̀yin Kristẹni mo sì ń pe gbogbo ẹ̀yin ìyá àdúrà mo sì ń pe gbogbo ẹ̀yin bàbá àdúrà tẹ́ ẹ bá dákẹ́ ìrànlọ́wọ́ Kristẹni ó dìde ti bòmí wá now gómìnà kan kọ́ o ṣe gbàgbé mufti Ìwó tó ti kọ́ wọn bá ṣe ń yìnbọn bá ṣe ń wẹ omi ṣe gbàgbé mufti Ìwó tó ti declare flag Islamic country Islamic nation fún Nàìjíríà ṣe mọ̀ pé wọ́n lépa sẹ̀ríà lákòókò kan láàfin pariwo wọ́n wá dá sẹ̀ríà yẹn dúró dàkókò ìbò tó ń bọ̀ yìí gbogbo lẹ̀ Yorùbá tí a ti ní gọ́vnà tó yẹ pé Muslim kọ́ ló wà ń bẹ̀ gbogbo eré ìje tí wọ́n ń sá ni pé next election wọ́n fẹ́ kó jẹ́ wípé gbogbo lẹ̀ Yorùbá Muslim ló máa wà ń bẹ̀ táwọn dẹ̀ máa lè pàṣẹ dẹ̀ sẹ̀ríà máa wá wọlé síbí ẹ má jẹ́ àdákẹ́ o kò pọn dandan kí Trump wá jagun níbí kò pọn dandan kí sójà Amẹ́ríkà wá jagun níbí but ẹ jẹ́ kí wọ́n support wa tí wọ́n bá wá láwọn ò mú wọn kúrò ẹ jẹ́ abẹ Ọlọ́run wọ́n mọ̀ bí wọ́n ṣe máa pa wọ́n bí wọn ò dẹ̀ mọ̀ bí wọ́n ṣe pa wọ́n ẹni tí wọ́n pa kan pa ẹni tí ó bá kú máa kùkùkù káwọn ọmọ wa kan tiẹ̀ gbádùn ayé káwọn ọmọ wọn gbádùn ayé kí làwọn ń bẹ̀rù òkú fún káwọn ọmọ wa náà rí ayé ṣe lọ́wọ́ tá a wà yìí wọ́n ta wá àwọn China tẹ̀rù pé ń bá rescue wa
gbogbo ọrọ̀ ajé tẹ́ ń pariwo Amẹ́ríkà bá gbọ́rọ̀ ajé yín ṣé China ò ti gbọ́rọ̀ ajé yín tó pọ̀ bandit ló ń sọ wọn ní Katsina àti gbogbo àwọn ìlú míì káàkiri ṣé ẹ mọ̀ pé bandit ló ń gáìdì wọn tán pa àwọn èèyàn tó ní dúkìá gangan táwọn ẹ̀dẹ̀ fi ń gbé kinní yẹn fò lóru tẹ́lẹ̀ ń kó ìbọn wá fún wọn pẹ̀lú helicopter yóò dára fún wa ẹ má sùn ẹ jí gbogbo Kristẹni ẹ jí gbogbo ọmọ Yorùbá ẹ jí gbogbo sórí tiẹ̀ àbọ̀ wá bá ní o àbọ̀ wá bá ní ẹ̀sìn ló gbé dání tó pè lẹ́sìn. Yorùbá ló burú jù Yorùbá ló burú jù ní gbogbo ẹ̀yà tó wà láyé ni Yorùbá ló burú jù. Mo fẹ́ lè ní bí mo ṣe fẹ́ràn wọn tó bẹ́ẹ̀ náà ni mi ṣe láìkí wọn tó. Mo fẹ́ lè ní pé kí lọ́lọ́run dá mi sáàárín àwọn Yorùbá sí torí pé Yorùbá burú gan-an ni Yorùbá burú gan-an ni mẹ́wàá dẹ̀ ń ṣẹlẹ̀ láàárín àwọn Yorùbá but torí pé tí ìdí yẹn ò bá kọ sí ẹ tàbí tí kinní yẹn ò bá ṣí ẹ àwọn tó ṣe é tí kinní yẹn ń ṣe wọ́n wàá mú wọn ire wọlé àwàyù wàá fẹ́ họ ojú egbò wọn wàá fẹ́ họ bó. Ọlọ́run ń ṣiṣẹ́ láàárín gbogbo àgbáyé. Adùnní Abíọ́lá Kọ́mọláfẹ́ àwàyù Ọlọ́run ń ṣiṣẹ́ láàárín gbogbo àgbáyé ṣùgbọ́n ṣe rí Yorùbá ẹnu yìí Ọlọ́run má jẹ́ kó pa Yorùbá Ọlọ́run má jẹ́ kí Yorùbá ìran Yorùbá kó fi ẹnu kó fi bà ti ara wọn jẹ́. Mo rí advert kan ó dẹ̀ bà mí nínú jẹ́ advert yẹn bà mí nínú jẹ́ tó bá jẹ́ advanced country bíi irú bí tá à ń gbé yìí tàbí America ni wọ́n ti ṣe tàbí anywhere in Europe tàbí South Africa because gbogbo yìí lè má mọ̀ pé South Africa is a developed country in Africa. All other countries in Africa we are called developing country. It's only South Africa that is a developed country in Africa. Mi rò pé wọ́n lè ṣerú advert yẹn gan ní ilẹ̀ Lárúbáwá. Company tí wọ́n dẹ̀ ṣe advert yẹn fún ẹ jọ̀ọ́ torí ẹ̀ ni mo ṣe ń bẹ gbogbo yín kẹ́ bá mi pín káàkiri. Nínú Bible a rí àgùn kankan. Nínú Bible a rí àgùn kankan nítorí wípé Ọlọ́run fún gbogbo wọn lọ́mọ. Látijọ́ tí aláyé dẹ̀ ti dáyé òun náà ti máa ń ṣe adoption. Látijọ́ táláyé ti dáyé wọ́n ti máa ń ṣe adoption. In fact surrogacy gan ti wà látijọ́ táláyé ti dáyé. Surrogacy ó ti wà. But as we advance in technology and as we advance in knowledge as wisdom everything ó di pé ká máa document ẹ̀ kó má lè pa wá lára ní ọjọ́ iwájú. Ìgbà tí mo rí advert yìí òmìnú kọ mí ní ìdẹ̀rù pé irú advert yẹn company tí wọ́n ṣe advert yẹn fún ní ìrò pé yẹ kán lè gbà kán gbé irú advert yẹn jáde ní ìrò bẹ́ẹ̀ nítorí pé ohun tó bá kọ̀yìn sí èèyàn kan iwájú ló kọ sí ẹlòmíì. Ẹ jẹ́ kí n play advert yẹn kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè bá mọ ibi tí mò ń lọ. Above 40 years, and they are telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF. Even go on a bit better. Mo rò pé ẹ̀ ń gbọ́. Tẹ́ ẹ bá gbọ́ kí n sáré lọ gbé speaker wá ń sálẹ̀. Once you reach 40 years, ẹ jẹ́ kí n lọ gbé speaker wá. AMH has a man low. That's the quality of your hair. tó bá dẹ̀ tí wàá lò yẹn tó bá fà lọ ṣe IVF they will tell you to go for head donor. Àwọn òṣèlú gbogbo ẹgbẹ́ tó lọ gbé yẹn lẹ́yìn fún ẹ
ìwọ kọ́ ló lọ́mọ o inú pé kó máa tọ́ wọn àlè jẹ́ ìgbọ́ kó máa tọ́ wọn àlè àdìgbò ọmọ ẹgbọ́n fún ẹgbọ́n ìwọ àfọwọ́mú wọ́n tó ń wò mí comment èwo ló fẹ́ fọ́n bẹ́ẹ̀ nínú kó tọ́ wọn àlè ìyá kan ó jáde online àwọn tó ń gbọ́ mi nù lẹ́yìn tó ń gbọ́ mi lẹ́nu rẹ̀ àwọn máa mọ̀ obìnrin yìí adopt ọmọ ó dé adopt ẹ ọmọ yẹn dẹ̀ ti pé 18 years. ọjọ́ kejì péré ọmọ yẹn dẹ̀ ti ayọ̀ wọlé àpòbí òkè. àti ọ̀ṣun ògbógi ẹ̀kọ́ tó bá yẹ kẹ́ díẹ̀ ní oníṣẹ́ ọ̀rọ̀ kó lè lè ṣe orúkọ báyìí tó fẹ́ jẹ́ kọ́ mọ́ tí ẹ̀ jábọ́ látọ̀. ó ṣe gbéra gbé bọ́dì ó ní kọ́lẹ́sẹ̀ tó bá gbé bọ́dì máa bọ́ yunifásitì tó bá ti dé yunifásitì ọ̀rọ̀ ẹ̀ dayọ̀ ọ̀ lóyún yunifásitì ọ̀ ń bímọ ìkọ́ tó fi dùdú ni pé ìwọ wà lóyún ààrẹ ìwọ wà bímọ ààrẹ. and they are telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF. Even God will be better or will be beji. But let me not bust your brain. Once you reach 40 years and something. ṣé mo wí pé advert yìí ó mock àwọn tó ń ṣe IVF ó mock àwọn tó jẹ́ wípé wọ́n gbàdúrà sí Ọlọ́run dẹ̀ fi ọ̀nà IVF wọ̀n wọ́n tó jẹ́ wípé wọ́n ti ń wá láti pẹ́tipẹ́ kán finú ṣoyún kán fẹ̀yìn gbọ́mọ pọ̀ tí wọ́n ní owó àbí àwọn tí ò ní owó tí wọ́n lọ yá owó tàbí àwọn tí gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n dúró tì pé dandan ó máa bímọ ṣe mọ̀ pé advert yìí mock wọn kí ló fi mock wọn kí ló fi mock wọn ní pé wọ́n ní àwọn tó ṣe IVF wọ́n ní àwọn kan ló ní ọmọ wọ́n ní kán burst bubble wọn ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 2 minutes péré ni ẹ gbọ́. Telling you the final solution for you is to go for IVF. You might go for that IVF. Even God will be better or will be beji. But let me not bust your brain. Once you reach 40 years and something called AMH has a man low. That's the quality of your head. To buy it, you are low, yeah. To have a IVF, they will tell you to go for head donor. And once you go for head donor, to long be here. Who told you? Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀ pé àwọn kan ló lọ́mọ? Ta ló sọ bẹ́ẹ̀ pé àwọn kan ló lọ́mọ? Ẹ̀yin tó jẹ́ wípé ẹ kàn máa lanu yín. A kàn máa lanu yín. Ẹ dẹ̀ máa ṣátà gbogbo nǹkan táwọn èèyàn ní. Ẹ máa bà tèèyàn jẹ́. Ta ló sọ fún yín pé àwọn kan ló lọ́mọ? Ta ló sọ fún yín pé àwọn tó lo egg donor àwọn kan ló lọ́mọ? Nigeria will say anything out of desperation. Àwọn wèrè, they must say something bad to get money. Olórí burúkú ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ta ló sọ pé àwọn kan ló lọ́mọ? Àwọn tó jẹ́ wípé wọ́n ti rò wọ́n ti ro ilé ayé wọn wọ́n ti rò pin Ọlọ́run wá gbé àwọn ìmọ̀ sáyẹ́ǹsì dìde láti lè jẹ́ yí pé kí wọ́n lóyún kán finú ṣoyún kán fẹ̀yìn gbọ́mọ pọ̀n ẹni nítorí pé àwọn kan lo egg donor ẹni àwọn kan ló ní ọmọ advert náà lẹ́dẹ̀ ń ṣe o ẹ̀ ń ṣe advert ẹ̀dẹ̀ wá ń ba ti ayé àwọn kan jẹ́. That's why some people they just don't want to talk to anybody. Ṣé ẹ̀yin lè gbé ọmọ tí yín sílẹ̀ ẹ lè gbọ́ ọmọ tí yín sílẹ̀ ibi tó wù wọ́n ohun tọ́lọ́run sọ pé wọ́n máa fi ní ọmọ. kó máa tọ́ wọn àlè ṣé ń gbọ́ kó máa tọ́ wọn àlè àdìgbò ọmọ ẹgbọ́n fún ẹgbọ́. Wọ́n tún wá pe àwọn tó ń ṣe IVF wọ́n ní ọmọ tí wọ́n bí wọ́n ní ọmọ àlè ni wọ́n nínú kí ọkọ wọn kó máa tọ́ ọmọ àlè tàbí kí àwọn gan kó máa tọ́ ọmọ àlè. Ṣé rí Yorùbá how are you Bùnmi Oyè how are you Zimam ọmọ lálùbáríkà how are you ọmọ Warriors how are you Àdùnní Abíọ́lá Kọ́mọláfẹ́ how are you sister mi Olúṣọlá Yusuf how are you
kí ló ṣe àwa Yorùbá tá burú báyìí ná tó jẹ́ wípé ní ibi tí ayọ̀ èèyàn wà á dẹ̀ lọ síbẹ̀ á lọ sọ òkò ìbànújẹ́ sí ṣé kì í ṣe àwa Yorùbá gan-an ní àṣetánì tó ń darí ayé rú all because o fẹ́ polówó ọjà ẹ and something that is causing somebody pain and ẹni yẹn dẹ̀ rí ọ̀nà àbáyọ ní ọ̀nà kan ẹ wá ṣe advert ẹ wá ń ba ayé àwọn èèyàn jẹ́ ṣé àwọn tó ní how are you zozzi mama ṣé àwọn tí wọ́n ṣe IVF tí wọ́n bá gbọ́ advert ṣe ni wọ́n máa dùn nítorí wípé ìwọ fẹ́ polówó ọjà tiẹ̀. I am Larry, how are you? Ẹ máa gbọ́ lọ. Èwo àfọwọ́mú wọ́n tó ń wò mí comment èwo ló fẹ́ fọ́n bẹ́ẹ̀ nínú kó tọ́ wọn àlè ìyá kan ó jáde online. Àwọn tó ṣe IVF wọn ò tọ́ ọmọ àlè àìní education òun ló mú ayé yín tó fi polúkúrú muṣu ẹ̀yin tí wọ́n ṣe advert fún àti ẹ̀yin tí ẹ ṣe advert yẹn gangan tẹ run advert yẹn fún ara yín àìní ìmọ̀ àìní ọgbọ́n Ọlọ́run òun ló ń dà yín láàmú nítorí pé ewé kan báyìí ò lè jábọ́ lára igi kí Ọlọ́run kó má mọ̀ sí àwọn tí wọ́n ń ṣe IVF àwọn tí wọ́n ń ṣe surrogacy tàbí àwọn tí ó adopt ọmọ wọn náà bí Ọlọ́run ṣe sọ pé wọ́n á gbà bímọ bí àkọọ́lẹ̀ wọn ṣe sọ pé wọ́n á gbà bímọ òun ni wọ́n ṣe fẹ́ bímọ yẹn èèyàn kankan tàbí ilé iṣẹ́ kíṣẹ́ kan tàbí advert runner kan tàbí ẹni tó fẹ́ run advert kan tàbí ẹni tó fẹ́ gbé ọ̀rọ̀ ilé iṣẹ́ ìsókè kan kò ní right láti mú pain láti cause àwọn tó ṣe IVF àwọn tó ṣe surrogacy àwọn tó lọ adopt ọmọ one way or the other láti cause wọn ní pain nítorí pé o fẹ́ ta ọjà tiẹ̀ o ní àwọn ọmọ tó bí o ní ọmọ àlè ni o ní wọ́n ń tọ́ ọmọ àlè ni o ní torí pé ẹyin yẹn kì í ṣe ẹyin wọn kò ń ṣe gbogbo ẹni tó ní ṣe IVF ló lo egg donor àwọn tó dẹ̀ lo egg donor ó wù wọ́n ni ohun tó wù wọ́n ni ohun tó fẹ́ ni àgbùdọ̀ fẹnu ṣáta wọn nítorí pé à ń ṣe advert àgbùdọ̀ fẹnu ṣáta wọn nítorí pé à ń ṣe advert ẹgbọ́n síwájú sí. àwọn tó ń wò mí lólè tó ń gbọ́ mi lẹ́bí rẹ̀ á máa mọ̀ obìnrin yìí adopt ọmọ ó dé adopt ẹ ọmọ yẹn dẹ̀ ti pé 18 years tó ti ń báyà ìgbé tó ti ń báyà ìjẹ ìyá yẹn wà ló lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ ìyá yẹn wà òkè nítorí bí kò fọmọ yẹn lóúnjẹ lọ́jọ́ kejì fèrè ọmọ yẹn dẹ̀ ti yá yẹn bọ́lẹ̀ látòdì òkè. ẹ máa gbọ́ yẹn ẹ máa gbọ́. èmi ò kí ń kíìsì o. ó ń bọ̀. Oh God. mo ń bọ̀ mo fẹ́ lọ ọwọ́ mi tẹ̀ nǹkan kan bẹ̀ ó gbé lọ ní o mo gbé sórí péjì mi kò lè lọ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀ kí n wá sọ̀rọ̀ lé lórí. àti ọ̀ṣun olóògùn ṣàkóso tó bá pẹ́ díẹ̀ ní oníṣẹ́ ọkọ mi báyà ìgbé tó ti báyà ìfẹ́ ìyá yẹn wà ló lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ ìyá yẹn wà òkè nítorí bí kò fọmọ yẹn lóúnjẹ ọjọ́ kejì fèrè ọmọ yẹn dẹ̀ ti yá yẹn bọ́lẹ̀ látòdì òkè àti ọ̀ṣun olóògùn ṣàkóso tó bá pẹ́ díẹ̀. now nínú advert yìí wọ́n tún wá sọ̀rọ̀ nípa adoption wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa egg donor wọ́n fẹnu ṣáta àwọn tó jẹ́ pé bóyá wọ́n ní problem pẹ̀lú egg wọn either egg wọn ó wà infertile or kò mature tó tí wọ́n lo egg donor wọ́n ní ọmọ àlè ni wọ́n ń tọ́ wọ́n ní ọmọ àlè ni ọkọ wọn bá wọn tọ́ ṣé ẹ gbọ́ there are different types of IVF èmi ò kí ń ṣe fertility specialist àìlèmí ń ṣe mo ti ń ṣe látìgbà tí mo ti ṣe nursing ìyẹn náà ń pè ní elderly mentally infirm òun ni the short form of dementia but along the line I pick one or two things nípa IVF
IVF àwọn tó ń ṣe IVF wọ́n pé oríṣiríṣi and there are so many reasons tí wọ́n fi ń ṣe IVF. One of the reasons I stand to be corrected bóyá ovaries ẹ ò ní problem kò produce eggs tó jẹ́ pé ó máa dá gánjíá àwọn míì dẹ̀ produce eggs tó dá gánjíá but fallopian tubes wọn ò ní problem ó ti wà damage tàbí ó wà blocked àwọn míì dẹ̀ ní wọ́n ní problem pẹ̀lú the lining of their uterus. There's so many reasons tí wọ́n fi ṣe IVF ìyẹn fóbìnrin àwọn míì ọkùnrin míì wà tó jẹ́ pé sperm wọn kò lágbára tó kò swim tó bá da àtọ̀ sára obìnrin kó tó di pé ó máa dé ibi tí ó ti lè lọ fertilize egg sperms wọ̀nyẹn ti lè kú so wọ́n lè sọ pé kàn lo sperm donor àwọn míì wà tó jẹ́ pé oligospermia ni wọ́n á da nǹkan sára obìnrin báyìí tó jẹ́ pé kò sí kankan nínú ẹ̀ tó máa jẹ́ sperm tó jẹ́ pé omi ló máa jẹ́ gbogbo ẹ̀ science ìmọ̀ ìjìnlẹ̀ ó dẹ̀ fún àwọn irú àwọn èèyàn báyìí ní àǹfààní láti lè ní ọmọ ara wọn tí wọ́n lè pè ní tiwọn pẹ̀lú trust pé eléyìí o èmi ni mo ní yẹn bẹ́ẹ̀ àwọn obìnrin mi ò lè gbé oyún wọn ní problem pẹ̀lú womb wọn tó jẹ́ yí pé obìnrin míì lọ́lọ́run máa lò fún wọn láti lè bá wọn gbé ọmọ tó ń jẹ́ surrogacy àwọn míì ò tiẹ̀ wá ní àǹfààní kankan nínú gbogbo nǹkan wọ̀nyí wọ́n wá opt fún adoption nínú advert yìí wọ́n wá sọ wípé ìyá kan wà ó lọ adopt ọmọ nígbà tí ọmọ yẹn pé 18 years ìyá yẹn ò wá lówó mọ́ ọmọ yẹn ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta tó pé 18 years ìyá yẹn ò lówó mọ́ ó wá tì ìyá yẹn bọ́ látòkè wọ́n wá conclude pé nítorí pé ìyá yẹn kọ́ ló bí òun kọ́ ló bí lọ́mọ yẹn ṣe bẹ́ẹ̀ mélòó àwọn tó bí ọmọ tí wọ́n ṣe DNA tí DNA wọn jẹ́ 100% bàbá yìí ló bí ìyá yìí ló bí tí àwọn ọmọ wọn pa wọ́n tó fi ọ̀bẹ sí wọn lọ́rùn tó dún wọn pa tàbí tó gún wọn nítorí one useless thing or the other. ẹ má jẹ́ ká stereotype àwọn tó adopt ẹ má jẹ́ kó stereotype àwọn tó ṣe surrogacy ẹ má jẹ́ ká stereotype àwọn tó ní tó ṣe IVF nígbà tí ẹ lè fi ṣe advert tí gbogbo àgbáyé máa gbọ́ mélòó ní ìyá Yẹkínì tàbí ìyá Bọ́láńlé tàbí ìyá Débímpé tí àwọn àti wọn jọ ń gbé tọ́jọ́ wà ní street tó bá rí wọn tó ń gbé àwọn ọmọ lọ tó máa yín mú lé wọn lẹ́yìn ọrùn pé àwọn kọ́kọ́ ló lọ́mọ bóyá wọn lọ rẹ ẹyin ní bẹ́yìn àmọ́ bóyá ọkọ ẹ̀kọ́ ló ní spam tó dọmọ báyìí àmọ́ kí ló mú àwa Yorùbá tó jẹ́ pé a máa ń tú ìtùkìtù a máa ń họ dídùn ìfọ̀n títí tá a máa fi họra dé egun tá a máa họra ẹlòmíì dé egun ẹ wo advert yìí ìwọ ń try láti promote fún ara ẹ ó dẹ̀ ń bá tí àwọn ènìyàn. ìṣòro kò ní lè ṣe orúkọ báyìí tó fẹ́ yẹ kọ́ mọ́ tí ẹ̀ jábọ́ látò. ó ṣe gbéra gbé bọ́dì ó ní kọ́lẹ́sẹ̀ tó bá gbé bọ́dì máa bọ́ yunifásitì line. If you are above 40 years and they are telling you the final solution for you is to go for IVF, you might go for that IVF. Even go only big better, only big beji. But let me not bust your brain. Once you reach 40 years, there's something called AMH. AMH has a man low. That's the quality of your head. To buy that one low, yeah. To what I share IVF. Mr. Jayob, how are you? How are you? Once that egg is embedded in your stomach and all the legalities has been performed, kò sí nǹkan tó ń jẹ ẹyin ẹlẹ́yin kò sí nǹkan tó ń jẹ ẹyin ẹlẹ́yin ẹ má jẹ́ ká máa fún àwọn èèyàn ní unnecessary àwọn tó bá ṣe IVF tí wọ́n ṣe surrogacy tí wọ́n bá rí advert yìí èmi ò ṣe é ó dẹ̀ dùn mí ó yẹ kí n máa san ni torí mò ń lọ síbi iṣẹ́ nírọ̀lẹ́ but bó ṣe dùn mí tó òun ni mo ṣe ní pé
kí wá fi educate àwọn èèyàn kẹ́ lè bá mi pín káàkiri pé àwọn tó ṣe IVF wọn ọmọ wọn náà bí o wọn ò bí ọmọ lọ́mọ wọn ò dẹ̀ bí ọmọ àlè ọmọ wọn náà bí. ẹ má jẹ́ kí advert kí Yorùbá kó sọ̀rọ̀ tó jẹ́ wípé ó máa jẹ́ kí a lè lọ kéèyàn lè lọ pokùnso mi ò mọ̀ bí mo ṣe fẹ́ sọ because this advert it is an advert these two people they are throwing an advert for a company. They are throwing an advert for a company and ohun tí wọ́n fẹ́ fi ṣe advert tiwọn òun nìyẹn ni pé kí wọ́n bà obìnrin láyé jẹ́ àwọn obìnrin tí wọ́n ṣe IVF kó bà wọ́n láyé jẹ́ kí wọ́n succumb wọn to element of ridicule kí wọ́n succumb àwọn obìnrin tí wọ́n ń ṣe surrogacy kí wọ́n succumb wọn into element of ridicule. nǹkan tí àwọn méjì ẹ wo àwọn méjì artist ni wọ́n o skit maker ni wọ́n o wọn ò kọ skits wọn dáadáa nítorí pé owó tẹ́ fẹ́ gbà ṣé nǹkan tí ó yẹ kí wọ́n máa fi educate gbogbo àgbáyé nìyẹn ẹ gbọ́ advert yẹn láti ilẹ̀ ẹ gbọ́ dáadáa. They are above 40 years and they are telling you the final solution for you is to go for IVF. So now go for that IVF. Even go on the big better or the big beji. But let me not bust your brain. Once you reach 40 years, there's something called ANH. ANH has a man low. That's the quality of your head. To buy it to a low, to a follow shy IVF, they tell you to go for head donor. And once you go for head donor, to long bring your leg. Fún ẹ ìwọ kọ́ ló lọ mọ ooo nínú pé kó máa tọ́ wọn àlè tẹ́ ẹ gbọ́ kó máa tọ́ wọn àlè àdìkò ọmọ ẹgbọ́n fún ẹgbọ́ ìwọ àfọwọ́mú wọ́n tó ń wọ̀ mí comment èwo ló fẹ́ fọ́ ń bẹ̀ nínú kó tọ́ wọn àlè ìyá kan ó jáde náà láì àwọn tó ń wọ̀ mí ló léyìí tó ń gbọ́ mi lẹ́bí rẹ̀ á máa mọ̀ obìnrin adopt ọmọ ó dé adopt ẹ ọmọ yẹn dẹ̀ ti pé 18 years tó ti ń báyà ìgbé tó ti ń báyà ìkẹ́ ìyá yẹn wà lówó lọ́wọ́ mọ́ tẹ́lẹ̀ ìyá yẹn wà òkè.